Yemoja la tún wà yìí àwọn olóòsà àwọn ò ní gbọ́ wọn tó padà wá ọ̀yá Adegunla. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpá sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́kọ̀ ọ̀jọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lógbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ìṣòrí bẹ́ẹ̀. Yemoja la tún wà yìí àwọn olóòsà àwọn ò ní gbọ́ wọn tó padà wá ọ̀yá Adegunla. Ọmọ Ìlọrin wo ní kọlà tó kọ sójú yìí ẹ wà lẹ́wà lọ́mọ Ìlọrin ni ọmọ ilé ebo tábàbà rẹ lọrin ilé alọ́ba ti bo ọ̀yá Adegunla ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí sáriwo. ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí sáriwo. kéde sọ̀rọ̀ ọjà. kéde sọ̀rọ̀ ọjà. bẹ́ẹ̀ ọba ti gbéjà wá. bẹ́ẹ̀ ọba ti gbéjà wá. ẹni tó bá lóun fẹ́ jà ní. ẹni tó bá lóun fẹ́ jà yóò bá wa náà ń bẹ̀. ní tí wọ́n fẹ́ ń béèrè òun àlàyé ni wọ́n sì lẹ́ni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. èyí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ àlàyé ni ẹni bá sì béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. bàbá Ọmọgàjí tó lọ kó gbogbo ilẹ̀ yìí lé lọ́wọ́ nìyí. láwàní alímìsì ní bẹ́ẹ̀. láwàní ọ̀fà àgbà sí alímì ní bẹ́ẹ̀ lẹ́rìí wọn. wọ́n sì ń kírun. wọ́n sì ń kírun. wọ́n ṣe kèfèrí. àwọn ni Ọlọ́run kó gbogbo bíi. àwọn ni wọ́n lọ́run kó gbogbo yàrá fún. bọ́bá ti jẹ́. bọ́bá ti jẹ́. àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. kí bàbá ó fèsì. káwọn tó wá dá sí i. kì í sọ̀rọ̀ ariwo. ní àkọ́kọ́ náà a fọn àwọn kankan lórí nẹ́ẹ̀tì lórí ayélujára wípé àwọn kan wá sí odò wọ́n wá sọ fún àwọn àbò odò àwa gẹ́gẹ́ bí ẹnìkan a gbọ́dọ̀ sọ pé a fẹ́ bọ̀ nǹkan mí ìtọ́kọ̀ ọjọ́ náà ọlọ́run kan ìgbà gbọ́dọ̀ bọ̀. àwọn akbar ẹ̀rí sì wálẹ̀ fún tí Olódùmarè sọ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tiwa ṣùgbọ́n gbàtà wa ráhùn kan pa àwọn ń bọ̀ wá bodò sáwọn tí ń bodò yìí ǹjẹ́ sẹ́lẹ̀sìn wa ni wọ́n àwọn lè fẹ́ máa bà wá lójú jẹ́. Olódùmarè sọ báyìí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìfẹ́ntà bá dé ògùn dábò ó gbè sílẹ̀ oní ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mọ́ máa wà sí ọ̀dẹ̀ yẹn ẹ̀fọ́ Olódùmarè àgọ̀tún ọba sọ̀rọ̀ kalẹ̀ kò sí tọ́lọ́run ọba ò lè ṣe tọ́ba sójú àsọ̀dá amúkàbí òtútù àtìkà ẹgẹ bí ọyẹ kò sí tọ́lọ́run iṣẹ́ Ọlọ́run bá gajù èèyàn lọ bọ́ọ̀lù akọ́sọ́ àgbètò pé wọ́n á sọ̀dọ̀ di Ọlọ́run agbọ́dọ̀ gbìyànjú láti wá kí àgbètò pé owó odò yóò ẹnìkan kọ̀ wá àwọn tí bá ń bọ́ nìkan kọjú ọ̀sẹ̀ ẹnìkan kọ̀ wá láàkún ọgbọ̀ odò bàtà wọn jáde àpàdé bàbá wa ọ̀sẹ̀ dé àná ọlọ́sẹ̀ o wọn láwọn ní Mọ́gàjí ibà àbákí wọn nígbàtò wọn ní àwọn rí àwọn èèyàn ní ìjà àwọn ìwé kò sí Ọlọ́run lójú kẹpẹ fún wa alára àwọn àpẹẹrẹ kankan lórí nẹ́ẹ̀tì ní pé àwọn kan ń bọ odò wọ́n sì sọ pé wọ́n ní wọ́n máa ró odò bẹ́ẹ̀ yóò ṣàfihàn gbogbo ẹlòmíì bẹ́ẹ̀ bí àwọn tí ń ṣẹ́ báyìí nìsín tí wọ́n ti ró ẹlòmíì ń ṣẹ́ ló lóun fẹ́ sí mọ́ àbẹ́lòmíì lọ tí ò lómi ládùúgbò ẹ̀yà bá sọ pé ẹni ògbó omi kì í pààyàn èyí ni wọ́n ń gbé ẹ̀jọ́ bọ́ sí olóun fẹ́ mú mi tí wọ́n ti ró odò sí kò ní jẹ́ sí pé ẹ̀mí ò mọ nù sí láti wá sáré pé ó gbẹnikẹ́ni o èèyàn kéèyàn tó bá wáyé láti aṣọ odò di Ọlọ́run rẹ̀ kí Ọlọ́run kí odò náà kó bàjá 1 2 nígbà tó pé gbogbo èèyàn tó bá wá gbìyànjú tó bá wá sódò yìí bóyá ká ló pa fẹ́ ródò tó bá lómi ọwọ́ rẹ̀ yóò mú àbí bí àpẹẹrẹ ní ṣe omi bómi ṣe gbàsán lọ tó bá ti wá ródò yìí àwọn bẹ́ẹ̀ ọ̀nà mẹ́rin gbìyànjú ọwọ́ sì yẹn kan omi wá kan lẹ́sẹ̀ tó wá kú eléyìí ò sí pé tó pé ṣé àfi ń gbìyànjú àfi ń wá ìfẹ́ ni àbí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ inú mi dùn pé àwọn bàbá wa ẹ̀yin bàbá wa ẹ ti ní àjọṣepọ̀ tẹ́ ń ṣe tí ó bàjẹ́ báwo ló ṣe wá dòní tó ipá àwọn kan àṣọ kìíní di ojú ọwọ́ a ní láti gbìyànjú tó gbé ta gbé lọ́wọ́ a ní agbọ́dọ̀ gbà fẹ́ lómi. ó kọ oníṣẹ̀ṣe ni wọ́n sì máa dá fún wọn. wọ́n sì mọ wọ́n. a sì mọ wọ́n àwọn tó nígbà gbọ́dọ̀ Olódùmarè àwọn apá kẹfà apá kò sùn ni wọ́n. tó gbọ́ bí àpẹẹrẹ nìsín ẹlòmíì nìyẹn ó lè gbé ẹlòmíì sábà sọ pé ní àwọn sẹ̀sẹ̀ kan àbí wọ́n gbìyànjú wọ́n lu jìbìtì o wọ́n ẹ̀fọ́ yìí kan sọ nínú ní púpọ̀ orí láti wá sí ní báyìí. tó ẹni náà ó fẹ́ béèrè kẹlọ yín ṣé ẹ mọ̀ pé mọ́tò kan lásìkò ìgbà oṣù lálẹ́ àná àtàrí àwọn ògbéyà ní kò jẹ́ àmọ́ àtúrẹ́sì bọ̀ fá ẹgbẹ́ tá à ń rí lórí nẹ́ẹ̀tì. ó kọ táwọn àṣẹ tó rí yẹn pé Yemoja pé
àṣà kan odò yìí tá a máa rí tá a rí ni wọ́n sẹ́ndì ìkíni rẹ̀ sórí alẹ́ àná la rí. ẹ wá rí ọlọ́run kún gbogbo wa ṣe rí ní tí a fẹ́ bá yín sọ bẹ́ẹ̀ mójú yìí bẹ́ẹ̀ bá wà mọ̀ ẹ́ ti mọ̀ lónìí ṣe ń gbọ́ mi ṣe rí àfaramọ́ gbogbo ń tọ́jú mọ́ kàràkàrà yìí ṣùgbọ́n kẹ́ ẹ máa wá kẹ́ ẹ máa paraya yín ọlọ́run sọ fún ànábì wa ó ní ẹgbẹ̀rún fìtínẹ̀ bẹ́ẹ̀ bá dé ìlà onímọ̀lẹ́rẹ́ ẹni ó fà á àtàní Allahu khairu mimma àtàkùn kí n bẹ lọ́dọ̀ wájú tí n bẹ lọ́dọ̀ yìí lọ́wọ́ kálukú sì ń sáré kálukú ń gbére ara rẹ̀ ń sàn ní o ẹ dákun torí tó lọ ọlọ́run níjà ló kó ẹ̀yìn lọ́rùn gbogbo wa náà là ń jíṣẹ́ ọlọ́run ọ̀nà tí kálukú gbà fi ń jíṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́rí bẹ́ẹ̀ ti dúró yìí inú mi ò dùn sí yín léyìí tí jòròdù ọ̀rọ̀ ẹ má jẹ́ ọpẹ́ tẹ́jú kó níyà yín ní ti sọ ẹni sí àwọn ọ̀kan náà ti bèrè àfáàbọ̀lẹ̀ ti rí wọn mọ́bà ti rí wọn ni ó kọ yín sí ń lọ ń bọ̀ ní gbòòrò báyìí kódà tó ní ọdún bàbá lùlọrin ṣe ń gbọ́ mi yẹn báyìí tí ń túmọ̀ sí kó bẹ́ẹ̀ tí láwọn àfáàtẹ́ rí wọ̀nyí kì í ṣe pé kálukú wọn ń dá sí ara wọn jẹ́ ṣe ti yé báyìí ọlọ́run níjà ṣàgbákú ẹ dáhùn torí tọ́ lọ́hùn gbogbo àyíká wa yìí ẹja ṣọ́ra fún torí láàálẹ̀ àná bí ẹ bá bá ṣídẹ́ǹtì yín àyìn ó ní agbára púpọ̀ àárọ̀ yìí wọ́n tó yọ ọkọ̀ náà èmi ń gbé ọmọ lọ skul ní mọ́kàn ṣẹ́gbọ́n mi yé lẹ́yìn bẹ́ẹ̀ náà odò yìí ni wọ́n ń bọ́ ẹni sùúrù tẹ bá wá kọjá sàlẹ̀ wájú lọ́hùn kí ní ìpèsè ọgbẹ́ kalẹ̀ síbẹ̀ sí àbá wa ń gbọ́ wáyé àwa sọ bàbá wa láàárọ̀ wa ní ká lọ bẹ̀ ká lọ kó gbogbo ohun tí wọ́n ibẹ̀ asílẹ̀ ti pọ̀ ń bẹ̀ ká lọ kó gbogbo tó wà tí wọ́n ń kú tí wọ́n kùrùbánù tí wọ́n ń gbé kalẹ̀ torí bẹ́ẹ̀ ni pé torí àwọn àfọ àtàbá rí jù ẹ dáhùn tó ń tọ́ lọ ẹ má jẹ́ aláìjẹ́ ara wa. ẹni èyí tí ò ní gùn. bàbá àgbà lókùtà gidi wọn lẹ́yìn tí ò ní gùn. bí bàtà bá yín ó dùn mọ́ wa. bí bàtà bá yín ní àyàn ó dùn mọ́ wa. bí ibi yìí náà láti kú òní sí. ibi àyín láti kú òní sí tá a tún fi sáré lọ jíṣẹ́ ọlọ́run kọ́ lóko lówó. ara wa ní ìjẹta. bàbá mi àgbà lókùtà gidi la wà yín níjẹta. níjọ́ jímọ̀. wọ́n pè mí lórí aago. wọ́n pe bàbá àgbà lókùtà gidi lórí aago. àwọn kan bẹ́ẹ̀ bí já ti ń bọ̀. àwọn kan bẹ́ẹ̀ bí tó ti ń bọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ lóko lówó. wọ́n wá ní kẹ́ bá wádìí pé ibo ni lóko lówó tó lóko lówó pọ̀. a ní kán bá wádìí ibi tí bá ń ṣe lóko lówó torí pé kò lówó pọ̀. àṣetọ́ta fẹ́ lọ kíjí mọ́. àṣetọ́ta lọ kíjí mọ́. àbágbọ̀n kankan mọ́ la fi gbé mímbà rí. gbogbo àwọn tá a pè. wọ́n láwọn gbọ́ kékeré. àwọn ọmọ ibi tí ń ṣe. nígbà tó di mọ́kànlá alẹ́. ìgbà tó di bí aago mọ́kànlá alẹ́. ní social media gbé wá fún wa. ní social media gbé wá fún wa àlùfáà. wọ́n kó mọ́lúwa wa tó mẹ́ta. tó mẹ́ta. wọ́n rú sọ funfun mọ́ yà. wọ́n sì wé gèlè funfun. wọ́n gbé gbádá ní. wọ́n sì wọ odò. ọjọ́ ẹ̀kan kò jẹ́ ẹ̀kan sẹ́yìn gbogbo tẹ̀sí náà kí ni wọ́n bá ti dé sọ́wọ́. kìí ṣe mọ́rú ẹyọ kan. ẹni sọ̀rọ̀. sọ nígbà tí ó di pé wọ́n jáde síta tán. nígbà tó di pé wọ́n jáde síta tán. ó kálukú lórí. àwọn mẹ́ta kan tó wá dúró. àfìgbà tí wọ́n parí tí wọ́n bẹ́ẹ̀ ṣe. gbogbo bá àfáàrùn ṣe pariwo tó. ní bàbá àgbà lókùtà gidi fi wá níjẹta. mo wá ní èmi ń bọ̀ wá ròdò. bàbá àgbà lókùtà gidi láwọn ń bọ̀ wá ròdò yìí. bàbá tó sọ bẹ́ẹ̀ ni. mo ní nítorí pé gbogbo tí ń bá ti ń jẹ́ tí ọba ẹ̀sìn wa mú ń lọrin gbogbo ẹni ó bá gbé wá odò yìí nìkan sí. gbogbo tí ọba ti bá ẹ̀sìn tiwa mú ń lọrin gbogbo wọn tó bá ti gbé wá odò yìí ìkọ́ sí ọ. gbogbo ẹni tí máa sọ pé òun ń bọ̀ wá bọ odò yìí. gbogbo ẹni tó bá ti lóun bọ̀ wá bọ odò yìí. tó bá ti yàtọ̀ fún pé tọ́lọ́ yàtọ̀ sí tọ́lọ́ pé mo fẹ́ bù sí wọ́n. mo fẹ́ kọjá lódò. ọwọ́ agbégbá kan wá. tí ọba ti bá tiwa mu nílẹ̀ yìí. ọwọ́ ń dà sódò. ọlọ́ọ̀bọ odò àwọn òfaramọ́. gbogbo ẹni tó bá dé alásà. lẹ́yìn èyí tó ti kọjá yìí. ó tó wọ́n sí àgbákò yóò gbégbé kúgbé.
pé. wọ́n á ní ṣùgbọ́n òjò òjé ká ṣe ń dá wa. àmọ́ odò òjò ṣe tó fẹ́ ṣe níjọ́ náà. òjò pa wá o. òjò pa wá. ṣùgbọ́n tíra tá a gbé dání. àmọ́ tíra tá a gbé dání. àrígbé bọ́tà àfẹ́jọ́kọ́jọ́ pa torí ìjọ mi kábílẹ̀ bá wọn wí. torí kó lè bá àwúlò ń jọ. torí kó lè bá àwúlò ń jọ mi. àmọ́jọ́ tójò bá dí wa lọ́wọ́. a padà bọ̀. ló fi ṣe sábàbí tá a fi padà wá lónìí. ló fi ṣe sábàbí tá a fi padà wá lónìí. tó ayanjú tá a bá wá sódò. ayanjú tá a bá wá sódò. kò lè ká ẹnì kankan tí kò kò lè bá ti ká lánìí ẹnì kánìyàn. kò lè ká ẹnì kankan tí ò bá ti lánìyàn ipò wọn á bọ odò. ayanjú tá a bá wá. ayanjú tá a bá wá. a sì sọ pé gbogbo oníṣẹ̀ṣe àwa yín kì í ṣọ̀tá. a sì sọ pé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àwa yín kì í ṣọ̀tá. tẹ́ ẹ bá tún wo tòní ẹ bá tẹ́ ẹ bá tún wo tòní ẹ bá bẹ́ẹ̀ àwa àti yẹn ṣọ̀tá àti ṣẹ́ lónìí. àwa yín kì í ṣọ̀tá. àwa àti yẹn ṣọ̀tá èyí sì sọ́njà ara wa. ṣùgbọ́n èyí tí ọba ti bá tọ́lọ́run mú tẹ́ ẹ bá ti gbé wá ní. èyí tí ọba tọ́lọ́run mú kẹ́mẹ́lẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀ ẹ wà bọ odò nílọrin nílùú afáàlímì àwọn ò ní gbà á. ẹyọ kan tá n fa. ẹyọ kan tí bàbá àgbà lókùtà gidi àná ìgbàanu títò nínú òsì gbàanu. Ìlọrin ìlú gbogbo ayé ni. Ọlọ́run sì dá gbogbo wa bẹ́ẹ̀. Ọlọ́run sì dá gbogbo wa síbẹ̀. tá a bá lọrin lánàá ni pé lọrin èsè lù kẹfẹ́. àmọ́ tá a bá lọrin lánàá pé lọrin èsè lù kẹfẹ́ rí. kọ́ wá di lónìí. kọ́ wá di lónìí. káwa là fẹ́ kó wù. káwa là fẹ́ jẹ́ kó wù. tó bá jẹ́ wà ń bẹ̀rí. tó bá jẹ́ wà ń bẹ̀rí níjọ́ wọn ti gbẹ́rẹ̀. ẹ bá nẹ́bí náà bẹ́ẹ̀ ọba bá kú bá kẹfẹ́ rí mọ́ká. sẹ́bà nẹ́bí náà bá kẹfẹ́ rí mọ́ká. Ọlọ́run lọ parẹ́. Ọlọ́run ni lọ parẹ́. Kó di ìlú ìsìlámù. Kó di ìlú ìsìlámù. Wọ́n ti patilẹ̀ yín náà rẹ̀. Wọ́n ti patilẹ̀ yín náà rẹ̀. Wọ́n tún dìde padà. Wọ́n má tún dìde padà ló là ń ké o. Àwa yín èso níjà. Àwa yín èso níjà. Àwa yín èso níjà. Àwa yín èso níjà. Sẹ́ni tó jọmọ̀ lórí nu sáni kókó lọ rí. Sẹ́ni tó jọmọ̀ lórí nu yá ni ó kó lu bẹ́ẹ̀ ni. Àwọn èsè bẹ́ẹ̀. Wọ́n èsè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìjọ máa bà wá ló kọjẹ́. Ìjọ máa bà wá ló kọjẹ́ lókèrè. Tí a bá fi kì ìlú mi. Tí a bá fi kì ìlú mi. Tí wọ́n sì fi kì lọ́rin tẹ́lẹ̀. Tí wọ́n sì fi kì lọ́rin tẹ́lẹ̀. Àwọn ọmọ fi kì lọ́rin. Wọ́n mọ̀ jẹ́ pé màá fi kì lọ́rin. Ẹyọ kan tí a bá gbà lókúta gidi láwọn ò fẹ́ nu. Torí di eléyìí. Kò sí tó sodò eléyìí. Fún gbogbo èèyàn gidi tó lọ́wọ́ kọjá ń bẹ́ẹ̀. Òun ó bù sí wọ́, òun ó bù mu, kò sí tó ṣe é. Àmọ́ gbogbo ẹni tó bẹ́ẹ̀ ti gbégbé kúgbé wá bí odò yìí. Torí pélé yẹn ṣàkọ́kọ́ tí wọ́n wá bẹ́ẹ̀. Kèésì lẹ́ẹ̀kejì. Àwọn àbálẹ̀ wọn ti lé wọn lọ́jọ́ tó ti pẹ́ ni. Lọ́dọ̀ yìí. Àwọn ọmọ mi wọ́n blọọkù èmi máa láwọn blọọkù lánàá. Sẹ́yìn gbogbo àwọn ọgbà àtàbẹ̀ máa bàrẹ̀ sí lójú jẹun Ifá ọgbọ Olódùmarè ọgbọ gbogbo ájì torí di eléyìí. 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 Ẹyọ kan tí ń bẹ láàrin wa náà. Ẹyọ kan tí ń bẹ láàrin wa náà nu o. Gbogbo ayẹyẹ. Ẹ̀dá Ọlọ́run ni wá. A sì gbọ́dọ̀ bínú ara wa. Àmọ́ tí ó wà á mú jà dání tí ó dìjà. Ẹ mójútó. Báwọn kan bá lè ṣe é. Àwọn tí wọ́n ń ṣe yìí náà. Ọkọ yìí ni wọ́n ń jẹ́ kí. Ó ń ṣẹ̀ṣẹ̀ làwọn náà gbéra wọn. Wọ́n tún wà gán mi lọ́gbẹ̀dẹ̀ pé wọ́n sì sọ ṣẹ̀ṣẹ̀ wọ́n sì ń bà á lójú jẹ́. Torí di eléyìí. Ẹ̀yin náà lọ mójútó àárín wọn. Ètò bá dìjà. Ká paná ẹ̀ ní o. Àìsọ̀tá. Kèésì ìṣèjà. Kèésì ìṣèjà. Wá bọ odò. Nílọrin. Gbogbo odò tí bá fẹ́ lọrin. Tí bàbá àgbà lókùtà gidi bá ti gbọ́. Ipò wọn bọ́. Bá a ti ṣe yìí. Bẹ́ẹ̀ náà láti ṣe ń bẹ̀ náà. Bí kálukú bá ti wọ bẹ̀. Tí bá ti ń délé láàbù ara. Àbí ń délé ń gbé tiẹ̀. Yóò mọ̀ pé ẹran tó yìí ní jẹ́ náà mọ̀. Torí di eléyìí. Kò síjà. Ẹ mójútó àárín wọn. Ẹ mójútó bẹ́ẹ̀. Àdúgbò yìí ni Yemoja. Odò yìí èso odò Yemoja. Àdúgbò ní bẹ́ẹ̀ àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Odò yìí èso odò. Odò yìí èso odò téèyàn máa ń bọ. Àgbẹ̀gbà tí wọ́n ti pè ní Yemoja. Káàsì pé gbàdá tó ti pè ní Yemoja. Rárá àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Oko àdúgbò sì ní yí padà. Oko àdúgbò sì ní yí padà. Nítorí pé ńgbà náà pé ẹ fẹ́ bọ odò. Nítorí pé ẹ fẹ́ bọ odò. Àwọn tí wọ́n sì ní àdúgbò náà wọ́n dúró yìí. Àwọn tó sì ní àdúgbò ni wọ́n dúró yìí. Torí di eléyìí. Kíkálukú ṣe jẹ́ o. Kíkálukú ṣe jẹ́. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run jẹ́ ká rí i pé ọmọ ìlú Yemoja. And first of all àwọn tó ń lọ sàlẹ́bẹ̀ àṣìṣẹ́ tẹ́bi gbé lọ́wọ́ àwọn tó jẹ́ babaláwo tí ń bẹ Kwara State ti mọ̀ sí
bẹ́ẹ̀ ni mo rẹ̀ ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ìtẹ̀bí wa dáadáa àdẹ tí aláwọn àti sọ pé wọ́n wọlé síbẹ̀ toríjọ́ tí mo rí kíní ẹ̀ ní nẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn jẹ́ bí ìbànújẹ́ fún mi simply because kò sí ẹni nínú gbogbo àtọ́jú ìpátá kò sí ẹni tì mí láti ilẹ̀ báyìí tó fi dé sí Abẹ́òkúta kò dẹ̀ sẹ́ni tí ó jẹ́ ojúlùmọ̀ àánú àwọn àtọ́jú ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tí mi ò dámọ̀ ní gbogbo wọn but wọ́n ṣe débí lónìí tó sọ pé wọ́n pè mí lé ní pé wọ́n tún ti wà ní kíní dáa sísun àtúntò ní pé mọ́gàjì pé kí bàbá máa bọ̀ wá o in case maybe wọ́n lè lu wá kan àwọn òsì lè lu àwọn kankan ló tẹ̀lé pé wọ́n lu wá kan. o tẹ̀ ní ṣiṣẹ́ àwa ti pélé yìí láyé àyín láyé yìí. kò sí gbogbo tó bá ti jọ mọ́ nǹkan báyìí Olódùmarè sọ nínú ọgbàgbọ́ tí wà nígbà tí mo rí yín bẹ́ẹ̀ sẹ́ńgbọ́n yín tí mo rí tí mo jójú lùmọ̀ tí yẹn bá rú nǹkan báwọn tọ́já burú báwọn lọ́wọ́ yín ló jẹ́ sọ̀rọ̀ ẹ wo orí òye ló kọ mi chantas ni mí ní tí mo mọ̀ dáadáa ni gbogbo adé tí ọmọ ilé wọn ni wọn kó gidi náà wọ́n wọlé nígbà wọn wọlé wọ́n bá mẹ́ta lọ wọlé wọ́n sọ pé wọ́n ti wọlé o wọn alẹ́ lọ́kọ́ gidi náà tí wọ́n bá bọ̀ ẹ pè mí nígbà wọn dé àwọn yòókù tí wọ́n bọ̀ lẹ́yìn wọ́n bá wọn bẹ́ níbo ni wọ́n làwọn báyìí kò sáyé àti wọlé mọ́. nígbà táwọn tí ń bọ̀ sáyẹn wọn ń darí padà bọ̀ wọ́n wá ń sọ fáwọn ọmọ tí mo ní wọ́n dún bẹ̀ pé àwọn òjá wọn gbọ́dọ̀ mọ àbá Yemoja lọ mo ní ìdíjọ bí àwa sí ni wọn bàbá wọn gbọ́dọ̀ lójú wa àwọn òsì gbọ́dọ̀ lọ bàbá yóò gbọ́dọ̀ bàbá wọn bàbá tẹlẹ ọgbọdọ Yemoja rí ibùjẹ bí mi sí ìmùtẹ bàtọ wọn bọ Yemoja lójú wa mùsùlùmí wọn ṣe. máa ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó yìí ń pé bóyá ká má bàa ṣe bẹ́ẹ̀ kan lára yìí kọ́ má jẹ́ àwa làwa sí ibà yìí nínú ìgbàgbọ́ wa ó ní kúkú ndùkú abẹ́rẹ́ gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ oògùn abirú mọ́ gàlẹ́gàlẹ́ oúnjẹ bá ti ní ẹgbàá oògùn tẹ bá ti lórí kèké oní kò ní jẹ mọ́ inú orí lọ́dà kí ọmọ fi sòwò tí a máa ṣe àwọn tí bá ń gbìyànjú sẹ́yìn Ọlọ́run ó bí àwọn tí a máa sọ pé à ń gbìyànjú sẹ́yìn. Ọlọ́run ó mú wa ní táwọn sì ń sọ pé kání ká má padà wáyà yín mọ́ nígbà tó bá wá ń sọ pé kíní wọ́n má padà wáyà yín mọ́ o lẹ́yìn eléyìí. Ọjọ́ pé ìkẹtọ́ wọn ti lódò.